náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bísí Olókè Show lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Jíbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ òun ẹjọ́ wà bẹ́ẹ̀ mú ẹ má gbé kúrò Jíbọ́lá o tóró ń kọ́ nínú pọ́n òye ń bẹ níbẹ̀ Jíbọ́lá Bísí Olókè Show lè tó báyìí náà ni o. Aki ọlọ́run atánẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀dá kò ìmọ̀ yorùbá náà wà yóò yẹ púpọ̀ sallallahu alayhi wa sallam. Lẹ́yìn tí aki ọlọ́run atánẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Aki gbogbo àwọn àgbàlagbà ní ìkàlẹ̀. Ọlọ́run sàjà ní ìtọ́. Ọlọ́run alẹ́kùnmọ́lá. Aki gbogbo àwọn ẹ̀yà tí wọ́n mú ní ìkàlẹ̀. Àti gbogbo àwọn manya níkàlẹ̀ lẹ́la tó bàbá bá bíyèsí bá bíyèsí. Ẹ wá ní kí kòrò máa wà nù ilé lónìí. Kòrò máa wà nù ilé lónìí. Bàbá onígbà kí kòrò máa wà nù ilé lónìí. Kí kòrò máa wà nù ilé lónìí. Ilé mi bá ti ládùn tẹ́lẹ̀. خفيفتان
Thank you.
عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم رسول الله يا النبي رسول الله النبي رسول الله النبي kábíyèsí oyè ọlọ́wọ́ bá Masha Allah. Ẹ̀ka pariwo ló dáadáa. Allahu Akbar. Ẹ̀ka pariwo ló dáadáa. Allahu Akbar. Wọ́n ní ọgbẹ́ mi lè dá fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ẹ̀ka pariwo ọlọ́wọ́ bá káwọ́ so. Masha Allah. Àjọ pàtí ní ọkọ̀ ọkọ̀ balẹ̀ àwọn làwọn ò rẹ̀ sí wa. Allah. Àbáfúnà tí ọlọ́run máa ní kí orí bàtí dọ̀gbọ́n àwọn wà bí. Masha Allah. Màá gbà kan sí ọlọ́run mi. Allah. Sẹ̀kọ́rì ìdáyà wà tó pè wá ọ̀tọ̀ ni. Pẹ̀lú ni wọ́n pè wá lẹ́ẹ̀kan náà. Mo ti wá àtúntò gbà máa fà wá. Ìfọ̀mù wa ni ní ẹnu. Bẹ́ẹ̀ni. Àdàgbẹ̀ ní ìkànnì. Mo fẹ́ kí àwọn náà dùnú délé. Masha Allah. Tabarakallah. Wọ́n sọ táwọn fẹ́ gbélé. Ọ̀làdó. Ọ̀làdó. Lórí ni ọlọ́run. Abdul Fattah wálé Ọ̀làdó Allahu Akbar. Àwọn ní fún ní ọlọ́run táyẹ̀ tú lọ́wọ́ ọ̀rọ̀ 200,000 naira. Allahu Akbar. Bàbá ọ̀rọ̀ yìí ọlọ́run ní jẹ́bẹ̀ àrùn. Àmín. Ọlọ́wà mo fẹ́ ká fún pọ̀ àfáà náà ni. Àwọn àfáà ní okú ìtọ́jú wà lẹ́tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ Masha Allah. Ọ̀fẹ́ káwọn náà ṣe ẹ máa kọ́. Masha Allah. Masha Allah. Wa tabarakallah. Wa tabarakallah. Ayiwa. Wa fa. Pàpàdé ọlọ́run lẹ́tẹ̀rẹ́. Allahu Akbar. 100,000 owó wa fa. Masha Allah. Iná àtẹ̀yìnà àpàrà sí ọlọ́run níjọba yẹn. Àmín. Bismillahir Rahmanir Rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwa al-abtar. Ìyàwó ayé tún wọ́n ti pẹ́rẹ́ lọ́wọ́ kábíyèsí. Wípé ọlọ́run ò ní kú ọ̀gá wọn yìí tì í. Àmín. Ọ̀gá wọn yà kú wáta. Illa billahi al-aliyyil azim. Ó lọ sọ́dọ̀ bàbá wọn ti Council of Elders, Progress Fat, Lagos, Mainland, Alhaj. Ẹ̀pà pariwo náà. Allahu Akbar. Àpàwà àtẹ̀wò ìwá. Adamallahu hayatahu. Bí mo ṣe rí bàbá kékeré mo àti mo ti rí bàbá gbẹ̀yìn. Allah. Bàbá mi àlẹ́ mi wá. Ibi ọlọ́run tí àwọn ẹ̀rọ kọ́ lọ́wọ́ ní pẹ̀lú ẹ̀mọ̀ rẹ̀. Wọ́n ti fẹ́ kẹ́yìn náà dá sí. Wọ́n ti